farabalẹ̀ lọ́jọ́ ìkọ́ta post yẹn tó bá pé arrent ẹ̀ ní one way or the other fídíò yẹn máa kan ẹ tó nílé lára ó dẹ̀ máa gbéyàn lọ court Amẹ́ríkà náà ń pè bẹ́ẹ̀ kò ń ṣe Nàìjíríà lọ́ọ̀ wá bẹ́ẹ̀ yẹn o ò lè máa fi lé onílé ṣe congratulations fúnra ẹ. Èmi ò dẹ́ live fake life. Very good. Mo ti sọ bẹ́ẹ̀ bàbá, mo ti sọ. Bá mi ní o gbọ́ kú ẹsẹ̀. Mo ra mọ́tò kan. Mo jáde pé mi kọ́ ni mo ra mọ́tò o. Na so. Mo ra mọ́tò tí máa ra ẹ̀wù ẹ̀yìn tèmi náà ẹ̀wù ìṣìwẹ̀ náà ni. No fake life zone. Àwọn tájọ́ ń ṣiṣẹ́ gan àwọn náà kọ̀ sí bọ́sí mi ò fẹ́ ṣe. Àwọn tájọ́ ń ṣiṣẹ́ náà ní àìrọ̀ èèyàn lè parọ́ ilé mọ́ra o. Àlàyé àgbọ́dọ̀ tó ṣe lé àgbọ́dọ̀ ṣe kíní kan if not ó yẹ ká mọ̀ nígbà mi ò láìkè ògbóró àwọn kọ́ba yìí. Exactly. Mi ò láìkè ògbóró kọ́ba yìí ká máa show off ká máa ṣe kíní kan ẹ̀ mi ò fẹ́. Oníkálukú ló ní tiẹ̀ lára ọ̀pọ̀ yẹ yín. Ọ̀tọ̀ Ọlọ́run ló ní déédéé show business ní àwọn èèyàn ti sọ pé à ń láti show ẹ̀ pé ọ̀rẹ́ yìí pọ̀ nínú 2025 àgbọ́dọ̀ sọ tó ìdáhùn mi sí ìbéèrè. Eléyìí pọ̀ o. Ìbéèrè yẹn ó da gan mo dẹ̀ bínú. Ìbéèrè yẹn da mo dẹ̀ bínú. Mo kàn ní láti wọ́n tí mo ṣe wá ni pé mo ní láti fún máa yẹn lésì. Ìkan mọ̀ pé òun ṣe rentage o. Rented apartment kọ́ o. Rented apartment ṣe congratulations o. Rented apartment wọn kì í fi ṣe congratulations l'Amẹ́ríkà o.